ẹ jọ̀ọ́ mo ní ìbéèrè kan tí mo fẹ́ béèrè o. Ta ni personal adviser àwọn OPC? Ta ni personal adviser àwọn OPC? Because ká ní mo mọ personal adviser àwọn OPC ni ó yẹ kéèyàn mi ò rò bóyá àwọn OPC ní adviser. Ká ní ẹ ní adviser ni gbogbo ẹ̀yin bàbá tẹ́ ń jáde tẹ́ wá ń bú Ìgbòho tẹ́ ń sọ̀rọ̀ sí Ìgbòho tẹ́ ń sọ̀rọ̀ sáwọn èèyàn nílẹ̀ Yorùbá. Ẹ jẹ́ n sọ kọ́ fún yín, Ìgbòho kọ́ ní ìṣòro yín o. Ìwọ òpònú tó lè jẹ̀tẹ̀ ọmọ Kọ́lá Olóòtú àgbà òṣì ni ẹ́, ìwọ Kọ́lá Olóòtú àgbà ìyà ni ẹ́. Kí ló kàn yín pẹ̀lú ọ̀rọ̀ OPC? Kí ló kàn yín pẹ̀lú ọ̀rọ̀ bẹ́ẹ̀? Tẹ́ ẹ̀ bá lè lo gbogbo ẹnájì yín tẹ́ ẹ fi ń promote ẹnìkan, tẹ́ ẹ fẹ́ máa fi bẹ́tẹ̀ ẹnìkan jẹ́ láti fi promote ẹnìkan, ipe láti ẹ fi OPC sílẹ̀, ẹ fi bà Gani Adams sílẹ̀. Ìwọ Kọ́lá Olóòtú àgbàyà àgbà rádaràda ẹsẹ̀ gbéjẹmọ́wọ́ àwọn onígbà fún yín. Àwọn akọ OPC lẹ́gbẹ̀ẹ́ ìbá Gani Adams kọjá ẹni tẹ́lẹ̀ máa fi tafàlà lórí social media. Àti Sunday Igboho tí ó tó rán wọn àtàwọn tó rán ìwọ Sunday Igboho àti gbogbo bloggers tẹ́ rán ẹ̀ ní fọwọ́ rọrí kú gbó lórí ọ̀rọ̀ ẹ. Òun ni mo fẹ́ fi ṣe tẹ́lẹ̀. Ìwọ wá ń sọ fún mi pé ìwọ gbọ́dọ̀ gbọ́ pẹ́kẹ́kọ̀ọ́ lẹ́nu kò ní yẹ. Èmi ni wọ́n ń sọ fún mi pé. Ẹ káàárọ̀ mo kẹ́yìn brother mi, mo kẹ́yìn sister mi, mo kí gbogbo ẹ̀yin bàbá mi, mo kẹ́yìn ìyá mi, mo dẹ̀ kí gbogbo ọmọ Yorùbá pátá. Ẹ jọ̀ọ́ mo ní ìbéèrè kan tí mo fẹ́ béèrè o. Ta ni personal adviser àwọn OPC? Ta ni personal adviser àwọn OPC? Because ká ní mo mọ personal adviser àwọn OPC ni ó yẹ kéèyàn mi ò rò bóyá àwọn OPC ní adviser. Ká ní ẹ ní adviser ni gbogbo ẹ̀yin bàbá tẹ́ ń jáde tẹ́ wá ń bú Ìgbòho tẹ́ ń sọ̀rọ̀ sí Ìgbòho tẹ́ ń sọ̀rọ̀ sáwọn èèyàn nílẹ̀ Yorùbá. Ẹ jẹ́ n sọ kọ́ fún yín, Ìgbòho kọ́ ní ìṣòro yín o. Ìgbòho kọ́ ní problem. Mi ò support anybody lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí àti Ìgbòho àti Gani Adams. Èèyàn tó bá tójú ẹ̀ tó lè kápá àwọn aṣebi nílẹ̀ Yorùbá òun lèmi wà pẹ̀lú. Ẹ̀rín pé mi ò ṣe fídíò lórí anybody bóyá nǹkan tó ń ṣẹlẹ̀ bóyá Fúlàní ń jíyọ̀gbé. Ṣùgbọ́n bí mo ṣe ń rí àwọn àgbàlagbà àwọn bàbá nínú OPC tó ń jáde tó ń ṣe fídíò lóríṣiríṣi, mo kàn máa ń pè sáwọn pípọ̀ ìṣe wọn ní adviser ni. Ṣé rí Ìgbòho kọ́ ló jẹ́ káwọn púpọ̀ náà ọmọ Yorùbá kọ́ kẹ́yìn sí yín o nílẹ̀ Yorùbá o. Wọ́n ní pé ṣé rí orí mi má jẹ́ ń fi àná ba ẹ̀ní jẹ́. Nǹkan tẹ́yìn OPC ti ṣe sẹ́yìn òun ló ń kó bá yín nísìn. Mi ò lè parọ́ fún yín. Kò sí ọmọ Yorùbá tàtà tó bí dáadáa nílẹ̀ Yorùbá tó lè gba àtẹ̀yìn OPC. Mi ò lè parọ́ fún yín. Kò ń ṣe Ìgbòho ṣé ò bóyá ogun tó wà lẹ́yìn nísìn ṣé ò bóyá ogun Ìgbòho òun làwọn èèyàn ń bá yín jà ní. No, ogun nǹkan tẹ́ ti ṣe sẹ́yìn ni. Ṣé ẹ mọ̀ nǹkan tẹ́yìn náà ti ṣe sẹ́yìn ni? Àsìkò tó yẹ kẹ́ wá tún wò ara yín ṣe, kẹ́ tó wúkọ ara yín ṣe, àsìkò yẹn lẹ́ wà yìí. Ẹ kọ̀ wá ń jáde, ẹ kọ̀ wá ń wíru. Ẹ̀yin tó yẹ pé ṣé ẹ mọ̀ nǹkan tẹ́ ti ṣe ni? Gbogbo ìgbà táwa àwa yìí gan, gbogbo ìgbà táwa ní school, táwa ní secondary school, a lè ka iye ọ̀rẹ́ wa tẹ́ pa, a lè ka iye àwọn classmates wa tẹ́ pa tó jẹ́ pé ọkọ́ta lèmi ti lọ school. Mushin Boys High School mo lọ. Mushin Boys High School tó yẹ pé a máa wà ní school báyìí àwọn OPC kọ́ máa ya dé nígbà àwọn OPC tútù bẹ̀rẹ̀ lágọ̀ọ́ àwọn OPC gbogbo àwọn ọmọ school máa ya síta wọn máa bẹ̀rẹ̀ sí ní sá lọ́lé ká tó mọ̀ ìbọn lè bá bí ọmọ school márùn-ún tọ́dẹ̀ máa kú tọ́jọ́ ọmọ Yorùbá. Ní roundabout ń bẹ̀ àwọn ọlọ́kadà tó bá dúró tó ń gbèrò tó ń wá ọ̀rọ̀ ajé bọ́ ìfẹ́ bọ́ ọmọ bọ́ ìfẹ́ bọ́yàwó wọn ìbọn máa bà wọ́n ká tó mọ̀ ẹ lè pa ọlọ́kadà bíi mẹ́ta tọ́jọ́ ọmọ Yorùbá. Àwọn ìyá tó ń tèso ní express tó ń tèso ní express ní after àgọ́ ọ lè máa bọ̀ báyìí kẹ́ tó mọ̀ ẹ máa yìnbọn fún àwọn yẹlẹ́sọ máa kú lẹ́gbẹ̀ẹ́ títì. Àwọn yẹlẹ́sọ máa kú lẹ́gbẹ̀ẹ́ títì tọ́jọ́ ọmọ Yorùbá. Gbà mí àwọn ọmọ school a lè wà nínú mọ́tò tá máa lọ́lé tẹ́ bá ti ń bọ̀ pẹ̀lú convoy dì yín báyìí tẹ́ ń bọ̀ àwọn onímọ́tò tó ń gbé wa bọ̀ nínú mọ́tò táwọn ọmọ school wà á lè máa bọ̀ báyìí tó bá ti lè block yín báyìí ẹ máa já wọn bọ́lẹ̀ ẹ máa bẹ̀rẹ̀ sí nínú wọn lẹ́gbàá ni ẹ máa nà driver yẹn àfi tí driver yẹn bá kú tọ́jọ́ ọmọ Yorùbá. So àmọye ọkọ ọlọ́kọ ìyàwó níyàwó tó jẹ́ pé ọkọ àti ìyàwó lè máa jà ó lè jẹ́ pé ti kẹnu sí ìyàwó ẹgbà ìyàwó wá pé yín pé ọkọ òun náà ẹ lọ gbé ọkọ ọlọ́kọ ẹ nà àfi tọkọ yẹn bá jáde tó bá máa dijọ́ kejì àgbọn pọkọ yẹn ti kú.
tó jọ ọmọ Yorùbá àmọye nǹkan tẹ́ ti ṣe fún àwọn ọmọ Yorùbá ló ń jẹ́ káwọn ọmọ Yorùbá bínú sí yín àmọye nǹkan lóríṣiríṣi tẹ́ ti ṣe fún àwọn àmọye ogun tẹ́ ti jà àmọye police station tẹ́ ti sún ní Sọlọ Ọ̀kọ́ta police station ẹ sún mélòó la fẹ́ kà nígbà táwọn àwọn school Ọ̀kọ́ta ẹ lè máa jàbọ̀ láti century báyìí ká tó mọ̀ wípé èèyàn àtèèyàn lè máa jà nínú school báyìí bóyá ẹ̀gbọ́n ẹ̀ OPC ni á lọ pẹ̀ ẹ̀gbọ́n ẹ̀ wá ọ máa yà wọnú school wọn á bẹ̀rẹ̀ sí nínú anybody nípa kẹ́rù gba àwọn ọmọ school máa bẹ̀rẹ̀ sí ní sáré jáde níbi táwọn ọmọ school bá ti ń sáré jáde lọ ìbọn lè bá èèyàn bíi 5 tó máa kú àmọye nǹkan tẹ́ ti ṣe sílẹ̀ Yorùbá tó ń jẹ́ kí inú bí àwọn ọmọ Yorùbá kò ń ṣọ̀rọ̀ Sunday Igboho ìtò ẹ̀ mo ṣe ń bèèrè pé ta ni adviser yín OPC ta ni adviser yín ṣe rò bóyá ìtorí Ìgbòho làwọn èèyàn ṣe ń kẹ̀yìn sí yín ni kò ń ṣe ìtorí Ìgbòho ìtorí nǹkan tẹ́ ti ṣe sílẹ̀ Yorùbá ni àmọye nǹkan tẹ́ ti ṣe ìsìn gangan ló wà kẹ́ tó orúkọ ara yín ṣe kẹ́ tó ara yín pa kẹ́ jáde kẹ́ jà fún ọmọ Yorùbá káwọn ọmọ Yorùbá lè mọ̀ pé lóòótọ́ lẹ nífẹ̀ẹ́ àwọn ẹ mọ̀ pé lójú púpọ̀ ọmọ Yorùbá ọ̀tá lẹ Yorùbá lẹ jẹ́ ni ṣẹ́yìn ò mọ̀ ni ìwọ̀n OPC nìkan ló ń gba tó OPC àwọn èèyàn yín nìkan lè gbà tiyín ṣùgbọ́n ọmọ Yorùbá tó rẹ̀ bá pé tó jọ ọmọ Yorùbá tàtà kò sọ ọmọ Yorùbá tó máa gba tiyín nítorí nǹkan tẹ́ ti ṣe sílẹ̀ Yorùbá so kẹ́ gbé ọ̀rọ̀ Ìgbòho sẹ́gbẹ̀ẹ́ tẹ́ bá mọ̀ pé ẹ fẹ́ jà fún ilẹ̀ Yorùbá ẹ jáde kẹjà kó ń ṣe àwáwí ẹ̀yin tẹ́jẹ́ àgbàlagbà tó yẹ ká tiẹ̀ máa bá kinní yìí lórí yín tó yẹ ká tiẹ̀ máa bá kinní yìí lórí yín tó yẹ ká tiẹ̀ máa bá kinní yìí lórí yín ẹ wá dín pé ẹ̀kọ́ kọ̀ọ̀zún ẹ̀kọ́ ń ṣe users kiri ní orí Facebook èmi ò wá sọ̀rọ̀ sí yín mo wá advice yín ni pé ẹ lọ tún wàrà yín ṣe ẹ lọ tún wàrà yín ṣe ìtorí Ìgbòho kọ́ làwọn èèyàn ṣe ń bá yín jà ìtorí Ìgbòho kọ́ làwọn ọmọ Yorùbá ṣe ń bínú sí yín ìtorí nǹkan tẹ́ ti ṣe sílẹ̀ Yorùbá sẹ́yìn ni ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ lọ o adviser yín lèmi wá bá sọ̀rọ̀ bìkọ́ mo rí pé ó dà ń pẹ́yìn OPC ẹ̀ ní good adviser nítorí tẹ́ bá ní good adviser ni ó yẹ kó máa caution yín bẹ́ẹ̀ ṣe ń jáde tẹ́ kàn wá ń disgrace ẹ mọ̀ pé gbogbo fídíò tẹ́ ń ṣe wá ń disgrace ara yín ni ẹ wá ń disgrace ara yín ni ẹ mọ̀ ní nítorí kò sọ ọmọ Yorùbá tó fẹ́ gbọ́ yín kò sọ ọmọ Yorùbá tó rẹ̀ pé tó fẹ́ tẹ̀lé yín OPC mi ò lè parọ́ fún yín so ẹ gbé tí Ìgbòho sẹ́gbẹ̀ẹ́ Ìgbòho kọ́ ni problem yín bí pé kẹ wá bẹ́ẹ̀ máa tún orúkọ ara yín ṣe nítorí orúkọ yín OPC ti bàjẹ́ gan ṣé mọ̀ ni orúkọ yín OPC ti bàjẹ́ gan tí gbogbo àwọn ọmọ Yorùbá bá bẹ̀rẹ̀ sí ni wá sọ story wọn nípa experience tèmi nípa OPC nìyẹn Ọ̀kọ́ta mo ti lọ school mo mọ iye ẹ̀mí ọmọ Yorùbá tó tọwọ́ yín bọ́ lọ́kọ́ta mo mọ ẹ̀mí ọmọ Yorùbá tó ti ọwọ́ ẹ̀yìn OPC bọ́ lọ́kọ́ta ṣé onímọ́tò tẹ pa ni ṣé ọlọ́kadà tẹ pa ni ṣáwọn ọmọ skul tó já wọn ọmọ ọ̀rẹ́ wa tẹ pa ni tó yẹ pé tá a bá jáde ní skul báyìí ká tó mọ ìbọn lè bá ọmọ skul bíi 5 bíi 10 lójúmọ́ mélòó la fẹ́ kà so ẹ̀yin ní kẹlẹ́ tún ara yín ṣe kẹ́ gbé tí Ìgbòho sẹ́gbẹ̀ẹ́ Ìgbòho kọ́ ni pọ́blẹ́mù yín nǹkan tẹ́ ti ṣe fáwọn ọmọ Yorùbá ni nǹkan tẹ́ ti ṣe fáwọn ọmọ Yorùbá good adviser tẹ́ bá ní good adviser ó yẹ kó máa caution yín bẹ́ẹ̀ ṣe ń jáde tẹ́kọ̀ wá ẹ̀ mọ́ pẹ́ kàn disgrace ara yín sí ni ẹ lọ ṣe the needful thing dẹ̀ ní pé ẹ kóra yín jọ tẹ́ bá mọ̀ pé ẹ ti ṣe tán kò sí pé bóyá ẹ ń gbà proof lọ́wọ́ ẹnì kankan kò sí ẹ lè jáde síta ń sì kẹ lọ mú Fúlàní káwọn ìjọba kan wá sọ pé kí káwọn ọmọ Yorùbá má yà síta pé ó ṣe jáyìn tẹ lọ mú kínní ni ìjọba máa sọ pé àwọn fẹ́ máa bá jà so ọ̀rọ̀ tèmi ò jù bẹ́ẹ̀ lọ mọ́ advice yìí ni mo bú yín o tọ́rọ̀ mi bá dàbí ebú ẹ má bínú o kẹ má lọ gbé àwọn ọ̀ràn wa o. ẹ bá wa tẹ subscribe button yín tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín rè kẹ́yìn náà kẹ́ tó lè máa jàǹfààní lóòrèkóòrè lórí ìkànnì wa. fúnra yìí ọ̀rọ̀ yìí ti diran tó báyìí àwọn èèyàn tẹ́ ń pariwo ìjọba lọ́tún ìjọba lósì bẹ́ẹ̀ ni ń pariwo bá Gani Adams ẹ̀yìn èèyàn kí ló ṣẹlẹ̀ gẹ́gẹ́ kí láriwo táwọn èèyàn ń pa ẹ wo ẹ súnmọ́ bíi wọn ó gbé ń débẹ̀ lórí ìkànnì tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín rè tẹ́ bá ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà pàdé akin káàbọ̀ sórí ìkànnì wa o ẹ bẹ́ẹ̀ ṣe ń wọlé sórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà ẹ dákun ẹ máa bá wa tẹ subscribe button yín ṣe wá rí subscribe button tẹ́ wọn ò já yín lówó ṣùgbọ́n kẹ́yìn náà kẹ́ lè bá a mọ láǹfààní àtòrí ọ̀fẹ́ lóòrèkóòrè bàbá tó ṣe mú fúnra wá sórí ìkànnì wa níbi subscribe button ẹ rí kíní kan báyìí bí aago òun làwọn olóyìnbó ń pè ní notification bell òní ò máa ta yín lólobó ẹ tẹ aago òun òní ò máa ta yín lólobó lóòrèkóòrè bàbá tó ṣe mú fúnra wá tọ́ ẹ̀yin èèyàn kí ló ṣẹlẹ̀ gangan látàrí fúnra tá a tó mú wá sí etí ìgbọ́ ẹ̀yin amòye èèyàn ẹ̀yin ọlọ́gbọ́n èèyàn ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà ẹ mọ́ wàá gbàgbé pé àdéhùn wa náà là ń múṣẹ lórí ìkànnì pé gbogbo nǹkan tó bá ń lọ káàkiri gbogbo àgbáláyé làá mọ̀ mú wá lọ́lọ́kan òjọ̀kan tẹ́yìn náà tẹ́ mọ̀ fojú ara yín rí tẹ́sì mọ̀ fi etí ara yín gbọ́. tọ́ ẹ fi Sunday Igboho lẹ̀ níbi tá a bá dé yìí ẹ jẹ́ kí Sunday Igboho ṣe nǹkan tó bá fẹ́ ṣe. Sunday Igboho jẹ́ kiri kan bàbá Gani Adams òun ló yẹ kó máa ké bàbá Gani Adams òun ló kójú òṣùwọ̀n òun ni Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá
Ibo ni bàbá Gani Adams wà for more than 2-3 years tí Sunday Igboho lórí ọ̀fẹ́ láti wà pẹ̀lú wa ní Nàìjíríà kan ṣoṣo tá a jọ wà lónìí, nílẹ̀ Yorùbá kan ṣoṣo tá a jọ wà lónìí, nígbà tó ní issue pẹ̀lú former president wa Buhari for more than 2 years tí Tinubu náà fi jẹ president ní Nàìjíríà yìí for more than 2 years ní olóyè Sunday Igboho lórí ọ̀fẹ́ láti wà pẹ̀lú wa nílẹ̀ Yorùbá. Nígbà tó wá dójú ẹ̀ nísìnyí tó wá dé torí pé ó ti wá ní sọ́pọ́ọ̀tì Bọ́lá Ahmed Tinubu ti pardon ẹ̀, wọ́n ti wá rí pé ó ti wá lórí ọ̀fẹ́ sí Bọ́lá Ahmed Tinubu. Ìgbà ilé ẹ̀ṣẹ̀ wọ̀ pé Gani Adams ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa jáde fẹ́ máa ṣe kìtìkìtì. Yorùbá ṣe rí báyìí ná. Gbogbo ẹ̀yin tẹ̀dẹ̀jọ́ ọmọ Yorùbá tẹ̀jọ́ ọ̀dọ́ lórí social media tẹ̀ ń ba iṣẹ́ ọwọ́ Sunday Igboho jẹ́ tẹ̀ ń kẹ́ni ẹ̀gàn sí i. Mo kí yín o, ẹ kú oríire o. Lásìkò tiẹ̀ nígbà tí wọn náà bá máa dépò ìgbéga bí ọ̀pọ̀lọpọ̀ àwọn Yorùbá bíi tiẹ̀ náà wọ́n ṣe máa gbógun tiẹ̀ rèé o. Máa rántí pé ọjọ́ tí wọn náà bá máa ṣàṣeyọrí láàrin ilẹ̀ Yorùbá wọ́n ṣe máa gbógun tì wọ́n náà rèé o, bí gbogbo ń ṣe gbógun ti Sunday Igboho lónìí o. Ṣùgbọ́n ó máa padà rẹ́yìn gbogbo yín ni. Ó máa padà rẹ́yìn gbogbo yín ni torí kò lọ́mọ ní Nàìjíríà ń bí, kò níyàwó ń bí. Ẹ̀yin lẹ lọ́mọ ń bí, ẹ̀yin lẹ níyàwó ń bí. Ìgbòho ṣá owó àbádámì mo gbà fún ẹ, mo gbé fún ẹ, kò ní rẹ̀ kò ní sọ ẹ ṣe. Àwọn alálẹ̀ Yorùbá gbé ẹ bó bá yé ń tẹ̀ báyìí ó máa dún ní ilẹ̀ onírìmọ ẹlẹ́sẹ̀. Àwọn alálẹ̀ Yorùbá wọ́n wà lẹ́yìn ẹ, gbàgbé ìwọ ló lórí wa fáwọn yẹn lẹ̀, àwọn kẹ̀ àwọn afọ́jú Kánò Street wọ́n gbé gòsòjú fi wọ́n lẹ̀ jẹ́ kó máa ṣàwàdà, wọ́n ṣe tíátà ní àbọ̀n yàwèrè, wọn ò dọ́gà mọ̀ ni ọ̀gá wà ń bẹ̀ kò pé méjì. Ọlọ́run bàbá ti sáyẹ̀nsì ó ti sáyẹ̀nsì gbàgbé ibi tí kìnìún bá dúró sí ajá kẹ̀ bí yàrá ya ajá dá wọ́n máa wo ní tí ó ti jù wọ́n lọ òṣègbè wọn. Kí wa pé àkójúmọ́ ojúmọ́ ayọ̀ ni yóò jẹ́ ojúmọ́ dùnú á dára fún wa o. Gbogbo ẹ̀yin olólùfẹ́ ọmọ Adéyẹmọ Sunday ọmọ Aládìkún, ẹ bá mi pé fọ́nrán yìí dáadáa, ẹ sì bá mi máa tẹ àṣẹ sí comment section tí abẹ́ fídíò yìí. Ọba tó ní yín yóò dúró tì yín. Gbogbo ẹ̀yin tẹ́ nífẹ̀ẹ́ ọmọ Adéyẹmọ lótìtọ́ àti lódodo, ẹ bá mi share fídíò yìí dáadáa. Bẹ́ẹ̀ wo torí tèmi, ẹ mọ̀ pé ẹ nífẹ̀ẹ́ àwa náà, ẹ bá wa torí ọmọ Adéyẹmọ. Lágbára lọ́wọ́ Elédùmarè, ibi ò ní ṣe ẹnì kankan wa. A gbọ́ pé wọ́n láwọn kan bọ́ta wọ́n ń fi ara wọn gégùn, wọ́n ń ṣépè, ṣùgbọ́n ọ̀rọ̀ wa ò ní pọ̀, ó máa ń wáyé bẹ́ẹ̀. Ṣùgbọ́n lọ́pọ̀ ìgbà a ní láti sọ àwọn èsì díẹ̀ kan bí irú èsì tí mo fẹ́ sọ yìí sí afẹ́fẹ́, torí wípé tá a bá pàjíyàn jí ẹ̀rù ò ní bàjí, tá a bá pàjànàkú ká fi wẹ̀ tilẹ̀ ọmọ ẹranko ò ní rí ni sá. Ẹ bá mi pé fọ́nrán yìí dáadáa. Nígbà tí irú ẹ̀ wáyé tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣẹ́ ìpè, torí pé kò jẹ́ tuntun, kò ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀, ṣùgbọ́n nǹkan kan l'Ọ̀rúnmìlà ní ká máa ṣe tá a bá rírú àwọn tí wọ́n ń ṣerú iṣẹ́ báyìí ni ó jẹ́ kí n fẹ́ lo dédé àkókò yìí láti fi pe gbólóhùn wọ̀nyí kí n sì fi ṣìpẹ̀ fún àwọn tí wọ́n lè máa ṣerú nǹkan bẹ́ẹ̀ àbí ṣe irú èpè bẹ́ẹ̀ fún ọmọ ẹ̀dá ẹgbẹ́ wọn. Ọ̀rúnmìlà wí nínú odù rẹ̀, Ọ̀rúnmìlà ní odò olúyeye, Ifá mọ olódò olúyeye, ó lẹ́ẹ̀rọ ọmọ olúyeye bí ṣe ń dèpè lérí ọmọ olúyeye. Ọ̀rúnmìlà ní wọn ó filẹ̀, ó lè pe rẹ̀ tí wọ́n ń dà lérí ọmọ olúyeye, ó ní òní ràn. Wọ́n nítorí kíni, wọ́n ní bò ní òsè ní ràn. Ọ̀rúnmìlà ní ewé ìsúnkẹ ìgbára sú kádún, ewé àgbàdo ìgbára àgbàdo kádún, ẹ̀rùn yàn tẹ́fẹ́ kì í sẹ́rùn méjì, akọ aláàgbà kì í sẹ́rùn méjì. Ifá lórí ìdúró níbẹ̀pẹ̀ wà tí fífojú sunkún gbogbo ọmọ rẹ̀. Bí ewúrẹ́ bá máa pojú ẹ̀yìn, ó ní yóò fèpè félépè. Ifá ló fòlùmí ẹ̀fọ́ sí i, ó ní gbogbo ẹni tí bá ń pè dé ìpè lórí ọmọ olúyeye, ó ní kéyìí máa jẹ́ tiwọn. Torí ìdí èyí, ọba tó ní wá yóò bá wa fìgún pelégún, èpè ó pelépè, èpè ẹnu wọn ní ọ̀pá wọn lágbára lọ́wọ́ Elédùmarè. A láṣẹ, a lè oògùn tí a sọ ju àwọn gbólóhùn wọ̀nyí lọ. Olódùmarè ò ní jẹ́ kí ẹ lè sinmi èpè ní ṣíṣẹ́, ẹ mọ̀ ṣẹ lọ. Ṣùgbọ́n Ifá lórí olóbùlóbù búlé ìta wí lónìí àrọ̀ ọ̀rọ̀ wọn. Bá mi pè ṣe fídíò yìí kó kan elépè náà lára fún ara rẹ̀, fúnra wọn, ẹnu ara wọn ni wọ́n fi para wọn lágbára lọ́wọ́ Elédùmarè. Òkúta bá sọ lọ́pẹ̀lọpẹ̀ sọmọ ni, ẹran tọ́ka bá sọ ẹnu ká ní kú sí, ìtọ́ka bá ti balẹ̀ kí padà ẹnu mọ́. Àríbi àṣẹ bẹ́ẹ̀ o. Gani Adams òòṣà ẹ̀ ń try ọ̀gá ní ẹ̀ ń gbìyànjú ju Sunday Igboho lọ, ẹ̀ ń try lórí fámìlì yín, ẹ̀ ń try lórí àwọn ọmọ yín,
ṣùgbọ́n Sunday Igboho ń try lórí àwọn ọmọ Yorùbá adẹ̀rí iṣẹ́ ọwọ́ ẹ̀ Igboho ṣá 100 for you bá mi. ẹ̀yin èèyàn wa káàkiri gbogbo àgbáláyé, ẹ̀yin ọlọ́gbọ́n èèyàn, ẹ̀yin olóye èèyàn, látàrí fọ́nrán tá a jọjọ wò tá a jọ gbọ́ yìí ní tí àwọn èèyàn yìí sọ, kí ni ẹ̀yin náà nílé ròǹgbà, àti pé látàrí gbogbo tó ń ṣẹlẹ̀ yìí lórí ọ̀rọ̀ àwọn afẹ̀míṣòfò tẹ́ ń wọlé Yorùbá, tẹ́ ń pa àwọn èèyàn pakúpa, tẹ́ ń ká àwọn èèyàn wọgbó, ẹ jẹ́ ká jọ fọ̀rọ̀ jómi toru ọ̀rọ̀. Ó ti tójọ́ mẹ́ta táwọn èèyàn yìí tẹ́ ti ń ṣiṣẹ́ láabi wọn. Kí ni ẹ̀yin èèyàn wa tẹ́ ẹ jẹ́ ọlọ́gbọ́n èèyàn lórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà, tẹ́ ẹ jẹ́ àmúyẹ èèyàn, kí ni èròǹgbà yín tó jẹ́ pé ntẹ́yìn náà bá sọ tá a lè jọjọ gbèrò papọ̀ tó máa jẹ́ kí àwọn ká lè ṣẹ́gun àwọn èèyàn yìí? Ẹ jẹ́ ká máa gbé èròǹgbà yín lábẹ́ kọ́mẹ̀ntì wa. Ẹ má gbàgbé, ẹ máa bá wa láìkì, ẹ máa bá wa share, ẹ pín fọ́nrán yìí, ẹ pín sórí WhatsApp yín, ẹ pín sórí Facebook yín. Ntẹ́yìn náà bá dáwọ́ yín ní oríire báyìí la máa já sí o. Pa fúnni lágbára Ọlọ́run Elédùmarè, orí gbogbo wa ò ní gbàbọ̀dẹ̀. Ẹ wo ibi dáwà fi àdàgbà ètò ìsọ̀lẹ̀ sí rè, bó bá tó ṣe ń lọ àátùn máa mú wá lọ́lọ́kọ̀ òjọ̀kan sórí ìkànnì wa. Àdúrà wa sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà ni pé ire báyìí lójú owó rí, ire lójú ọ̀darí, ire lójú gbogbo wa ọmọ rí o. Ìpàdé wa bí oyin, ó dàbọ̀, ẹ ṣé.